so an-nikahu sunnatullah nikah ká fẹ́ra ẹni nínú nǹkan t'Ọlọ́run fẹ́ ni nínú sunna Ọlọ́run bá ní. wa fitratuhu ala al-ibad. Ọlọ́run dídì dá máa ọmọ ènìyàn lọ́lọ́run fi ní wípé zuyina linnasi hubbu shahawati. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Adọ́pẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Aṣe ìkẹ́ àti ìkẹ́ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì tí ó sọ nọ́ọ̀rọ̀ wípé an-nikahu sunnati faman raghiba an sunnati falaysa minni. Ànábì ní nikah ká fẹ́ra ẹni ó ń bẹ nínú sunna mi Ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹni tó bá ní òun ò ní ṣe sunna mi Ànábì ni kò sí nínú ìjọ mi Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìkẹ́ náà kó má máa lérí Ànábì kó má bá gbogbo àwọn àlùfáà àti àwọn máyàmáyà tí wọ́n gbìyànjú sínú ẹ̀sìn Islam. Àmín. Ó bẹ̀rẹ̀ látòrí wọn àtẹ̀lé bàbá Sheikh Adam, bàbá wa Sheikh Kamaluddin àti gbogbo àwọn àlùfáà pátá láyé. Bismillahi qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Islam ẹ̀sìn kan já sí pé ẹ̀sìn tó ní ètò ni gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ síwájú kó tó dá àwọn ọmọ ènìyàn lọ́lọ́run ti ní kí Islam kó máa bẹ. Islam yìí ó wá jẹ́ dínú hurriya, ẹ̀sìn tó ní tó ṣe ọmọ ènìyàn ní freedom, ẹ̀sìn freedom ni tó já sí pé kò camp ó haram máa ń tán pé ní enslavery kéèyàn máa enslave yẹn Islam ò fẹ́. Harama taklifa. Ẹ̀sìn tó yá sí pé ó kọ́ tí ń jẹ́ ká máa múni lẹ́rú Islam kọ́, ká sọ ẹni dẹrú Islam ò fẹ́. Dinun jali himayatin nafs. Islam ẹ̀sìn kan ni tó yá sí pé ó dé ní tìtorí láti lè dáàbò bo ẹ̀mí kí ẹ̀mí yẹn má ráre, ká má pààyàn, ká kọ́wé yẹn kẹ́mí yẹn má tọwọ́ ẹni bọ́. Islam ó dáàbò bò. Harama al-qatla. Ìdí inú ni tí Islam fi ní àgbọ́dọ̀ pààyàn, ẹni tó bá pààyàn ká pa, ẹni tó bá gẹ́ni létí àgé al-anfu bil-unfi wal-uznu bil-uzni, ẹni tó bá gẹ́ni létí àgé, ẹni tó bá gẹ́ni nímú àgé, ẹni tó bá yọni lójú àyè ojú ẹ̀. Was-sinna bis-sinni. Wa dhulma. Islam ó kọ́ dín nǹkan tí wọ́n ń pè lábòsí. Islam ò fẹ́ ká máa ṣàbòsí láàrin ara wa. Wa tikal irdi. Islam kọ́ ká ba tí ń jẹ́ ọmọlúwàbí oníkálukú jẹ́ pé kéèyàn máa fẹnu ẹ̀ kéèyàn máa bo ẹnu ẹ̀ tẹ́lu ọmọlúwàbí ẹni, kéèyàn máa bà á jẹ́ lẹ́yìn ẹ̀ léyìí tí yásí pé ò lè sọ níwájú ẹ̀. Islam kọ́, Islam ò fẹ́. Wa habbaba ila husnil mu'amala. Islam lẹ́yìn ìgbà tí ó kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí, Islam wá pèsè nǹkan tí wọ́n pè ní al-mu'amala, ká bára ẹni ṣe. Ìbára ẹni ṣe yìí ni ó mú wa máa wá gòkè afẹ́fẹ́ yàwó. Ìbára ẹni ṣe yìí ni ó mú wa gòkè afẹ́ bímọ. Ìbára ẹni ṣe ni ó mú wa pé èèyàn bá àwọn aládùúgbò, bó lọ fẹ́ bá àwọn aládùúgbò rẹ ṣe, bó lọ fẹ́ bá ara rẹ gan fúnra rẹ ṣe. Islam wá pé nǹkan tó ń pè ní al-mu'amala, socialism. Fahallala an-nikaha. Socialism ní ká tó ní socialism ní ká tó máa bẹ̀rẹ̀ sí ní social àfi ká rí nìka ká fẹ́yàwó. Bí yóò bá ti fẹ́yàwó yóò bímọ kí ayé tó jáyé látara ọkùnrin kan àtobìnrin kan náà ni tí ṣe Ànábì wa Adam. Látọ̀dọ̀ Ànábì Adam àrí Hawa. So ìpapọ̀ wọn ni ló wá bí à ń bímọ. So à ń bíra wa. So à ń bímọ, ọmọ ń bímọ, ó wá ń di ìlú látara family, ó di ìlú, láti ìlú ó di state, láti state ó ń di country, láti country wá di continent. So nínú continent ta ní, nínú continent márùn-ún ta ní látọ̀dọ̀ ẹnìkan náà Ànábì wa Adam àti Hawa. Wa harrama al-fasada. Islam kọ́ tí wọ́n gbé ní ìbàjẹ́, ká máa bára ẹni lò pọ̀ tí ò dáa, ká máa bára ẹni ṣe ṣìnà. So òun ló fà tá fi wá ṣàlàyé kí ni jẹ́ nìka.
Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní an-nikahu sunnati faman raghiba an sunnati falaysa minni. Àwọn sàhábé kan ẹnìkan ní ó ní òun ó gbààwẹ̀ tóun fi kú ni, ẹnìkan ní òun ò ní fẹ́yàwó mọ́, òun máa ṣe báádà tóun fi kú ni. Ànábì wa gbọ́, Ànábì wa ní èmi ń gbààwẹ̀, mò ń ṣe báádà, mò ń sùn, mo sì ń fẹ́yàwó, mo sì ń bímọ. Kí wá ló fẹ́ ṣe, kí ló ṣe yín tẹ́ ẹ̀ ní fẹ́yàwó, tẹ́ ẹ̀ ní bímọ? So ní àwọn afin la ruhbaniyata fil Islam. So kò sí mọ́dá, kò sí fadá nínú Islam. Pé ibi tí mo wá bá ìjọsìn mi dé yìí, mi ò fẹ́yàwó. Àbí ibi tí mo tún wá ka àgbákò pé torí pé àwọn kan ti já mi kulẹ̀, mi ò fẹ́ ọkùnrin mọ́, mi ò fẹ́yàwó mọ́. Ọlọ́run ò ṣàdéhùn bẹ́ẹ̀ ni. So an-nikahu sunnatullah. Nikah ká fẹ́ra ẹni nínú nǹkan tí Ọlọ́run fẹ́ ni, nínú súnà Ọlọ́run ọba ni. Wa fitratuhu ala al-ibad. Ọlọ́run dídì dá máa ọmọ ènìyàn. Lọ́lọ́run fi ní wípé zuyyina lin-nasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatir al-muqantarati min az-zahabi wal fidda. Ọlọ́run ní zuyyina lin-nasi, àwọn Ọlọ́run ọba aṣe ní zuyina, aṣẹlẹ́ṣọ̀ fún àwọn ènìyàn, ìyẹn ni ọkùnrin ni. So aṣẹ ní zuyina lin-nasi hubbu shahawati minan nisa. A ní kí ọkùnrin tó bá ti róbìnrin báyìí kára ẹ̀ má lélẹ̀ mọ́, kó máa fẹ́ pé obìnrin ló dá dúró yìí. So fitratullahi ni àdámọ́ Ọlọ́run ọba ni, nature tọ́lọ́run fi dá ọmọ ènìyàn ní bí tá bá ti róbìnrin ká máa nífẹ̀ẹ́ wọn. Hubbu shahawati minan nisa'i wal banin. Shahawatu minan nisa'i, ká máa nífẹ̀ẹ́ obìnrin láti súnmọ́ wọn, wal banina. Oníkálukú sì máa ó wù mí láti bímọ, èèyàn ò sì lè bímọ àfi kó níyàwó. Wal qanatir al-muqantarati min az-zahabi wal fiddati wal khayli al-musawwama wal an'ami wal harsi. Dhalika mata'ul hayati dunya wallahu indahu husnul ma'ab. Àwọn àdámọ́ t'Ọlọ́run bá dá àwọn ènìyàn ni a máa nífẹ̀ẹ́ nǹkan tó dáa, a máa nífẹ̀ẹ́ nǹkan tó dáa, a máa nífẹ̀ẹ́ nǹkan tó dáa. Àtàrà ìnífẹ̀ẹ́ nǹkan tó dáa yìí àti ìnífẹ̀ẹ́ pé ká fẹ́ obìnrin, ká fẹ́ ìyàwó, ká bímọ ní àdéhùn t'Ọlọ́run ọba ṣe níjọ́ tó kó àwọn màláíkà jọ pé òun fẹ́ dá àwọn ènìyàn, ní ó fi wá ṣe wípé inni ja'ilun fil ardi khalifatan. Pé èmi Ọlọ́run ọba mo fẹ́ dá àwọn khalifa, àwọn kan tí wọ́n máa lu àwọn èèyàn tí wọ́n máa lulẹ̀, tí wọ́n máa lu ayé. Khalifa ni kò lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ Adam àti Hawa nìkan, àmọ́ látara àwọn àrọ́mọdọ́mọ ò sì lè wá àfi ká ríyàwó, ká sì rọ́mọ, ká sì fẹ́ra wa lọ́nà halal. Wa fitratuhu ala al-ibadi liyakuna khalifatan wa mustakhlafan fil ardi. Kama wa'ada awwala marratin fi badi khalqil bashar. أنزل كتابه القرآن مقياسا لمعرفة كيفية الزواج في النكاح. Nígbà t'Ọlọ́run ṣe báyìí pé bó la ti fẹ́ máa lu ayé náà, bó la ti fẹ́ máa fẹ́ra wa, bó la ti fẹ́ máa bímọ, bó la ti fẹ́ tọ́mọ wa lọ́nà ẹ̀sìn, lọ́nà bí ó ti máa ayé lò, bí ó ti máa ẹ̀sìn ṣe, tí ó sì máa ayé gbé. Ọlọ́run á sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì wa Muhammad. Liyakuna miqyasan lima'rifati kayfiyati zawaji wan nikah. Ọlọ́run bá sọ kalẹ̀ fún Ànábì náà ni ó máa jẹ́ mikiyasu, òun ni òṣùwọ̀n pẹ́rẹ́gì tá a máa lò láti lè fi fẹ́yàwó. Bó láti fẹ́ fẹ́yàwó náà, kí là á ṣe ká tó fẹ́yàwó náà gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti fẹ́. Wan nikah fi shari'atihi. Wan nikah àti àsìkò ní obìnrin dẹ̀tọ́ fún ni ká tó bá a ṣe àṣepọ̀. Ìgbà wo ló dẹ̀tọ́, ìgbà wo ni ò ṣẹ̀tọ́ fún ni gẹ́gẹ́ bí Al-Qur'ani ṣe làálẹ̀. Faqal Ọlọ́run ọba wa sọ fún Ànábì wa Muhammad. ya ayyuhan nasu taqu rabbakum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya أيها الناس اتقوا ربكم الذي
خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Muhammad sallallahu alayhi wa sallam. Nígbà sọ fún àwọn ènìyàn pé ayé ọ̀hánà mo gbé yín mùmínì. Ittaqu rabbakum. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ànásù èèyàn ni àmọ́ kì í ṣe èèyàn. Kinayatan anil mu'minin. So ànásù ni tọ́lọ́ ń pè. Àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ tó sì fẹ́ gba Al-Qur'ani gbọ́ tó fẹ́ gbọ́ ànábì gbọ́ lára tó fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ lára ànábì. So ànásù tọ́lọ́ ń lò bẹ́ẹ̀ ni pé gbogbo èèyàn ní òbí malaye àti kèfèrí àti mùsùlùmí àti mùmíní àtòṣẹbọ àtẹni tí ò ṣe kankan. So àmọ́ ìgbà tó ti wá nú Al-Qur'ani gẹ́gẹ́ bó já sí pé àwa mùmíní a fẹ́ máa tẹ̀lé Al-Qur'ani òfin náà lára ní ayé wa nẹ́ẹ̀sù Ọlọ́run ní mo gbé ẹ̀yin mùmíní. Ittaqu rabbakum. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba tó dá yín. Alladhi khalaqakum min nafsin wahida. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba tó dá yín látara ẹ̀mí kan ẹ̀mí nìna ni Ádámà àti Hawa. Wa khalaqa minha zawjaha. Wa khalaqa minha zawjaha. Ẹ sì bẹ̀rù Ọlọ́run ọba alladhi khalaqakum min nafsin wahida tó dá látara akọ tó yọ abo látara akọ. Wa khalaqa minha zawjaha látara akọ nínà ló ti yọ abo. Wa bassa minhuma rijalan kathiran wa nisaa. Látara afárá ẹgbẹ́ Ànábì wa Ádámà tó ti yọ Hawa ni. Bassa minhuma rijalan kathiran wa nisaa. Ó yọ abo, ó yọ akọ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n wá pọ̀ látara rẹ̀ látara ìbálòpọ̀ Ànábì Ádámà àti Hawa. Àrí Hábílà, àrí Kọ́bílà, àrí àwọn àbúrò wọn ó wá ń lọ bẹ́ẹ̀ títí tó fi wá. Wattaqullaha allazi tasaaluna bihi wal arham. Ọlọ́run ní ẹ bẹ̀rù Ọlọ́run ọba rí àti pé tasaaluna bihi wal arham. Gbogbo ń tẹ bá ṣe ni yóò máa fi bí yóò sì máa bí bó lẹ ti ṣe okùn ẹbí yín tí ò já àti bó lẹ ti gbilẹ̀. Inna Allaha kana alaykum raqiba. Ọlọ́run ọba ń sọ kó wá bá ti ṣe. So nìkáhù kí ló ń jẹ́ nìká kẹ́límà lárúbáwá ni gbólóhùn lárúbáwá ni jẹ́ sí pé kìí ṣe gbólóhùn Yorùbá. So nìkáhù ni ń túmọ̀ sí pé kí kálámù wọnú kòkó tàdá lọ́dọ̀ lárúbáwá. So kí kálámù tó lè wọ kòkó tàdá ó ní àwọn òfin kan tá tẹ̀lé gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe pa wá láṣẹ. So ìyàtọ̀ ń bẹ láàrin nìká àti akidun nikah àti walimatun nikah. So akidun nikah ní pé kí ọkùnrin àti obìnrin kan ti dẹ̀tọ́ fúnra wọn láti lè bára wọn ní àṣepọ̀. Àmọ́ akidun nikah òun ni àwọn òfin tí ó máa wà ń bẹ̀ síwájú kí nikah wo tó dé. So lẹ́yìn ìgbà tí akidun nikah bá tẹ̀lé tó ṣe lẹ́yìn náà nikah lẹ́yìn náà walimatun nikah yìí ni ká ṣe ayẹyẹ ká dunnú ká dúpẹ́ fọ́lọ́run ọba pé Ọlọ́run ọba ṣe oore fún mi pé èmi náà lọ́kọ láyé èmi náà níyàwó láyé. Látara bẹ́ẹ̀ ká tó lè rí kí nìkáhì tó lè ṣẹlẹ̀ á rí akídùn nìkáhì kí akídùn nìkáhì tó sì lè ṣẹlẹ̀ àwọn nǹkan mẹ́rin láàmọ́rí lára ẹ̀. Àkọ́kọ́ ń bẹ òun ni an-nazaratu ìwọ tó fẹ́ fẹ́ yàwó ó kọ́kọ́ wo ìyàwó tó fẹ́ fẹ́. Ṣùkọ́ tó wo ní tí ó ṣáájú ní al-khitba ọkọ̀kọ́ lọ bá sọ̀rọ̀ pé wá salamu alaikum orúkọ mi ni lágbájá kí lórúkọ ẹ lágbájá. So kí ọkùnrin pé obìnrin kìí ṣẹ̀ṣẹ̀ kí obìnrin sì dá ọkùnrin lóhùn náà kìí ṣẹ̀ṣẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ni lókùngbà tó bá ti ní ọkọ tó bá ti lọ́kọ gan tó bí tọkùnrin bá pẹ́ assalamu alaikum orúkọ mi wa alaikum salam lágbájá kí lẹ fẹ́ ó wù mí kí n mọ̀ yín náà ẹ má bínú sá mo ti lọ́kọ yóò sì fi ọ́lẹ̀ bí Islam ṣe kọ́ wa nù ni. Àmọ́
ọlọ́ba bíbá tó wá lọ bá ọ náà bí wọn náà ti múra ò dáa tó wá jẹ́ kí ó pè ẹ́ ní pé tó yá sí pé kò fi àpọ́nlé sí ó wá pè ẹ́ bó ti pè ẹ́ ní ìwọ náà wà ó gbá ó ṣe lè pè mí báyìí ìwọ lọ fà á látara wípé ìmúra rẹ ò dáa so tí ìmúra ẹ bá dáa wọ́n pè ọ́ ní ọ̀nà tó dáa so khitba ni òun ni toasting àkọ́kọ́ toast obìnrin tó bá ti toast ẹ̀ báyìí táyì méjì ti gbà kókó dáa mo gbọ́ lẹ́yìn náà yóò wá ga an-nazaratu ní káwo obìnrin dáadáa pé ọmọ tí mo fẹ́ lélẹ́yìí pupa ló wù èmi tèmi dúdú ló wù mí ọmọ tó ga ló wù mí ọmọ tó kúrú ló wù mí ọmọ tó sanra ló wù mí ọmọ tó èyí tó bá wo ní kálukú ní ó wò yóò wo dáadáa kó tó fẹ́. Naziratun wa butisamatun wa salamun fa kalamun wa maw'idun wa liqa'un. Abuni naziratun. Naziratan wa butisamatan wa salamun fa kalamun wa maw'idan wa liqa'an. Obìnrin tó fẹ́ fẹ́ ọ wò dáadáa. Wa butisamatan. Ọ̀sìn rẹ̀ ní sí smile. Assalamu alaikum. Àmọ́ obìnrin tó lọ bá tó lé jù. Tó á di kúkú tó di káàkà pé kó lè bá mọ̀ pé ọ serious. Ọ smile lọ bá ní ọ lọ nílọ pẹ̀lẹ́. Ọ bóyin lọ lọ bá. Wa salama. Ọ fi sálámà sí pé assalamu alaikum ìjọ jẹ́ ká pàdé ní itri báyìí. Ayé ìgbà kan ni nígbà ayé àwọn 80s 60s 50s ibi tóbìnrin àtọkùnrin ti ń pàdé láti ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá yìí abẹ́gi òrombó àbí abẹ́gi obì ajá pàdé ní oko wa lábẹ́ báyìí nígbà tí ọ̀sán bá rọ̀ tọ́jọ́ bá rọ̀ já pàdé ńbẹ̀ kò ságo ọ̀dà já pàdé lọ́nà odò tí bàbá bá ti rán mi lọ sódò á pàdé so ìpàdé nì tí wọ́n ti ń pàdé bẹ́ẹ̀ ní tán sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó ti wọ̀ láàárín àwọn méjèèjì bàbá ò tí mọ̀ ìyá ò tí mọ̀ fámìlì wọn ò tí mọ̀ àwọn méjèèjì ní ọ̀rọ̀ wọn ó ti wọ̀ wọn ò sì ní ṣèṣekúṣe lẹ́yìn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ wádìí pé mọ́ mi abẹ́ẹ̀rí lágbájá ó máa ń ta sí mi wọ́n sì ti ń bára wọn sọ̀rọ̀ ìtọ́dún méjì ìmọ̀ ń ta sí mi ń ta sí ọ ọmọ bó ní ọmọ ìdíròkò ní nílé ọlọ́lẹ̀ wọ́n sì dá bẹ́ẹ̀ òun ìran wọn dá kódà wọ́n lẹ́sìn wọ́n nígbà òun náà ó ti máa sọ fún ìyá rẹ̀ lọ́wọ́ àbí bàbá rẹ̀ pé bàbá mi mo máa nífẹ̀ẹ́ Àlàkẹ́ ìmọ̀ ọmọ dáadáa máa ní ọmọ wo lọ́wọ́ sọ ọmọ tí máa ń gbọ́lẹ̀ kọjá wájú ilé wa ọmọ dáadáa sí lọ́mọ títúmọ̀ sí pé ìran wọn dá títúmọ̀ sí pé so lẹ́yìn náà láyé gbà kan kò sí yẹn mọ́ so òun ló jẹ́ káyé dàrú tó ká ló wà ní ayé òní dàrú tó yìí so lára násàrà tá a fẹ́ ṣe ọwọ́ dáadáa kí wàá ní ṣẹ̀ríà ní ká wò lára obìnrin so ìdí ṣẹ̀ríà ní ká wò lára obìnrin òun ni ojú ẹ̀ ọwọ́ ẹ̀ àtẹsẹ̀ ṣé ìkànnà ẹ̀ bó ló ṣe mọ́ bó ló ṣe ṣó neat ṣó dọ̀tí látara ìkànnà láti mọ̀ bóbìnrin dọ̀tí látara ojú bó lè ṣe ojú ẹ̀ so kò ṣe pé àwa lẹ nǹkan mójú ọlẹ̀ nǹkan wá túmọ̀ pé ìyẹn kọ́ okùn pancake ẹsẹ̀ bó lè ṣe rí ṣé kò dọ̀tí ṣé kò rìnrìn dọ̀tí bó ló ṣe rí ṣé kò bu irú bẹ́ẹ̀ ni irú níṣẹ́ láàbí ní pé illa ma zahara minha yudnina alayhinna min jalabibihinna illa ma zahara minha kan wọṣọ tó dáa tó fẹ́ tí yóò. ولا تبدين زينتهن إلا ما ظهر منها. káwọn obìnrin ní ká má fi òhò wọn síta ká má wọ aṣọ tí ó ká má wọ miniskirt ká má wọ bomb short níta tí a sì pé yóò wá dé kí gbogbo ìhòhò wọn tó mọ wá hàn so nǹkan tó bá fẹ́ wọ̀ gẹ́gẹ́ bí obìnrin yóò wọ aṣọ tí yóò fẹ̀ jù tí yóò
tí ó lè mọ́ lára jù tí ó ṣe déédéé ara ẹ̀ tí ò ní ṣòbó tí ó ṣàwọ̀ òkè. wàmà ilé amazahara mi ní ha àyàfẹ́ yìí tó bá hàn bẹ́ẹ̀ kí ló hàn bẹ́ẹ̀ ọwọ́ ojú ẹsẹ̀ gẹ́gẹ́ bí àwọn tíṣà àti sèyídà fìlmíà lọ́dọ̀ àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin Imam Hanbal Maliki Hanifa àti Shafi'i pé ọwọ́ ojú ẹsẹ̀ lọ́lọ́run sọ. ìwọ tó ti ní ọkọ ọ ti fẹ́ yà ó ọwọ́ ń hara ẹlẹ́hà ọ̀ ń bojú ọ̀ ń wọ stọ́kì ọ̀ ń wọ stọ́kì kí la fẹ́ rí lójú ẹ̀ kí la fẹ́ fẹ́ lára rẹ̀ kí la àárí ẹ̀ kí la ọjọ́ tó bá wò tí bá wọlé rẹ̀ nítorí ojú ẹ̀ ṣé mo mọ́ yá fọ́jú ni ẹ́ àbí mo mọ̀ bóyá gbogbo ara rẹ̀ kúrú náà ni so gbogbo kínní yìí ọ̀tọ̀ ni pé ó ti wọlé ọwọ́ alẹ́ ha kọ́ tíṣẹ̀ ha àbó ní monkey pox so irú yìí ni ó yàtọ̀. lẹ́yìn náà Nasratu Tibbi àwọn méjèèjì wọ́n lọ ṣe doctor medical check up àwọn kúta kò síbi àrùn èyí tátẹ́gùn gbé ó wà èyí tó ti jẹ tó ti gbé ó wà èyí tó kó lára pé bóyá ń lo kírímù àbó lo nǹkan ó wà nínú omi pure water ó wà tí ó sì máa fa àìrọ́mọbí àbí tí ó máa fa àbíkú nítorí tó fa àbíkú lọ́jọ́ ní àwọn ọjọ́ tó ti pẹ́ nì òun nígbà àwọn bàbá wọn ni wọn ò máa check up pé bóyá ṣé AA ní ní àbí AS so tí AS bá fẹ́ AS wọn bí SS ní wàá sáré wọn wá wo títí wọn ó padà bá lọ àbí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọrùn so ó kéré nu SS bẹ́ẹ̀ pé ó pẹ́ láyé tó bá sì wà láyé náà yóò ṣàìsàn tó fi kú ni ìdààmú ló máa jẹ́ fún bí ẹ yóò jẹ́ káwọn bí ẹ di tálíkà so ìyóò ní àtúnwò pé kí ìwọ ọkọ mi ìwọ tó fẹ́ fẹ́ mi kí ni medical kí ni blood group ẹ kí ni genotype ẹ tòótọ́ tí AA bá fẹ́ AA ó dá parí tí AA bá fẹ́ AS ó dá àmọ́ tí AS àti AS bá fẹ́ ra wọn èyí tó súnmọ́ jù ni pé ọmọ tí wọ́n bí lẹ́lẹ́kejì abẹ́kẹta yóò jẹ́ SS tó lẹ́yìn náà wọ́n tún wọ́ra wọn pé irú ìran wo lélẹ́ ti jáde irú ìran wo lélẹ́ yìí náà ti jáde ṣé ìran wọn ṣé wọn yìí jalè ń bẹ ṣé ìran wọn ṣé wọn ò láìsàn bóyá wọn láìsàn kan tí máa ń ṣe wọn ṣé ìran wọn ṣé ìran tí ó dání ṣé ìran wọn tó ṣé ìran tí wọn níwà torí pé ọ̀tọ̀ níwà ọ̀tọ̀ làdámọ́ so ìwà bẹ́ẹ̀ ò bá níwà wọ́n padà mọ̀ pé kò bí ò tún níwà kan kò lẹ́sìn ẹ tó bá níwà tó lẹ́sìn gangan ló ráyé wá tó rọrùn rí so ẹni tí kò níwà àbí ìyá rẹ̀ ò níwà òun náà lè níwà èyí tó súnmọ́ jù nìyí so tí ìyá ò bá mọ̀ wá wù ọmọ ò lè mọ̀ wá wù torí pé ìyá ni ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìyá ni Imam Shauki ó ní al-ummu ustazul asatizatil ula shagalat ma'athiruhum madal afaki. al-ummu ustazul asatizatil ula shagalat ma'athiruhum ladal afaki. rabbul banati ala al-fadilati naha في العالمين عظيمة الوساك. رب البنات على الفضيلة إنها في العالمين عظيمة الوفاق. الأم أستاذ الأساتذة الأولى ìyá ni first teacher ọmọ láyé so tí ìyá ò bá ti ní ẹ̀kọ́ kò lè transmit ẹ̀kọ́ ní sára ọmọ nínú fákìdù ṣe ìlà ẹ̀rùtì if what you don't have you cannot give so tí ìyá bá ní ẹ̀kọ́ yóò kọ́ ọmọ ẹ̀ so ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ ìyá ẹ̀ ní kẹ́bí so lẹ́yìn náà Nazaratu Tawfiki àwọn méjèèjì ṣàbára wa mu ṣàlè bára wa lò pẹ̀lú wà bó ni ìwà ẹ̀ ṣe rí bó ni ìwà ilé ṣe rí torí pé bí ọkùnrin àti obìnrin tó ń fẹ́ra wọn tó bá jẹ́ ẹni jásí pé wọ́n máa ń jà gan-an
wọ́n máa ń ní ojoojúmọ́ ká máa ṣépè fúnra wọn àmọ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn ọmọ tá bá bí yóò ṣe bí wípé bí ilé ọkọ ṣe rí nù ní pé téèyàn bá fẹ́ yàwó àbẹ́yàn bá fẹ́ ọkọ ká máa ṣépè fúnra wa ni so yóò kí nínú máa transmit from generation to generation ọmọ ni lọ ní tíra kan tó bá fi lè ní mistake gbogbo ìran ni wọ́n ní mistake yẹn so àfi ká wò so tí o bá lè wò ẹ̀kejì wọ́n tún wò pé ṣé ìbálòpọ̀ wa ó dà ní ìbálòpọ̀ pé ṣé tí bá fẹ́ lágbájá ṣé nǹkan ó dà fún mi àbí nǹkan ò ní dà fún mi ṣé tí bá fẹ́ lágbájá ṣé nǹkan ó dà fún mi àbí kò ní dà fún mi ṣé tí bá fẹ́ lágbájá ṣé kò ní dà fún òun là ná Muhammad sallallahu alaihi wasallam ló fi ní wípé ma khaba man istashara wa ma nadima man istakhara so istikhara wa àwọn afáàmà ọlọ́sọ́dọ̀ àwọn afẹ́dàgùn ẹ bá mi bí Ọlọ́run ṣé lágbájá àti lágbájá tán bá fẹ́ra wọn ṣé ìràwọ̀ wọn bára wọn mu ṣé wọ́n wà compatible láti fẹ́ra wọn so lànà fi ní ma khaba man istashara ma khaba man istakhara ẹni tó bá ṣe istikhara kó tó wá Ọlọ́run ọba ní olùmọ̀nà pé Ọlọ́run fi mí mọ̀nà nǹkan báyìí ma khaba ẹni yóò ní pòfò láyé man istashara ẹni tó bá sì gbà tọ́ka pé àkíní yìí ọ̀nà ni ma nadima ẹni yóò ní jẹ́ kábàámọ̀ so eléyìí yóò máa wà pé fẹ́ni tó bá fẹ́ yàwó tó bá fẹ́ lọ́kọ àfi kó tẹ̀lé gbogbo àwọn kìíní léyìí tí ó jẹ́ kí ìrìn àjò ẹ̀ tètè rọrùn láyé. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta òun ni àtàárùfù tàárùfù ní kó tó wá kan tàárùfù pé bàbá àti ìyá ọkọ àti bàbá ọkọ àbí fámìlì wọn kan tó mọra wọn ni yóò kọ́kọ́ kan rí pé ṣé ìwọ tó fẹ́ fẹ́ yàwó ni ṣé o lágbára àti fẹ́ ṣé o wà kápébù ọ̀pọ̀lọpọ̀ tó ń fẹ́ yàwó láyé lé ní wọn ò wà kápébù so àìwà kápébù wọn ni ló jẹ́ kí a máa rí adélébọ̀ tó ń ṣe ṣìnà ló jẹ́ ká máa rí ọmọ ẹlòmíì ní skul tó máa rìn àrìnrìn kiri pé bàbá mi ò ní ọlá òkátó so ìwọ tó fẹ́ fẹ́ yàwó ó ti kọ́kọ́ ronú pé kíní mo fẹ́ gbé kíní yàtọ̀ sówó àwálùṣe yín nǹkan àkọ́kọ́ tí ọkùnrin ó fi máa kátó tí ó fi máa ọkọ ṣe tí ó fi máa tí ó fi tọkọ ṣe lọ́dọ̀ obìnrin òun ni kíni yá máa ṣara shabab Ànábì ní yá máa ṣara shabab ẹ̀yin ọ̀dọ́ǹde. Manista tó wà mí kó mo bá a. ẹni tó bá ti ní bá àlbáàní ni pé ẹni tó bá tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá ń le dáadáa tí ò lárùn tí ò ní low sperm count tí ò ní low erection títí erection nǹkan ọmọkùnrin ò tí ì dẹnu kọlẹ̀ tí yá sí pé ó ní owó ó ní làákàyè ó ní ibi tí ó gbéyàwó sí ó máa bó o ní ó tún ní kàn fálí ẹ̀ tazawwaj ó fẹ́ yàwó àmẹ́rin tó yá sí pé nǹkan ọmọkùnrin ó dúró kò ní kàn kò níbi tí ó fẹ́ yàwó sí kò níṣẹ́ ọgbà pàtàkì níbi tí ní tí nǹkan ọmọkùnrin bá ká lọ fẹ́ yàwó Ọlọ́run ò sọ Ànábì ò sọ bẹ́ẹ̀ fún ẹ so lára torí pé lára ẹni tó fà á yá sí pé tí nǹkan ọmọkùnrin ẹ tí ó fi dúró pé tí ó dúró dáadáa òun ni Ọlọ́run sọ fún Ànábì Muhammad nínú Suratul Nisa pé يا أيها الذين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Kí ìbímọ
bímọ láyé àti kí a lè máa lo ayé ká lè pọ̀ láyé àfi ká súnmọ́ aya wa so tá a bá ti lè súnmọ́ aya wa ìbímọ ò lè jáde so àìlè súnmọ́ ìyàwó ni ìfẹ́yàwó ó ti dọ̀ràn ó ti di haramu fún wọn torí pé nǹkan ọmọkùnrin kò ṣe dáadáa so tí nǹkan ọmọkùnrin bá ṣe dáadáa ó lè fẹ́yàwó pẹ̀lú pé tó bá ní kúdẹ́rà al-qudratul maliyya owó wà làákàyè rẹ̀ ó pé ibi tó fẹ́ fẹ́yàwó sí ó wà pé bàbá mo lè fẹ́yàwó mi sọ́dọ̀ bàbá mi náà ká bẹ̀rẹ̀ láìfù wa díẹ̀díẹ̀ ó wá lọ fẹ́yàwó sábẹ́ bàbá àsìkò tí ó yẹ kí bàbá máa jèrè ọmọ àsìkò náà ni bàbá ṣẹ̀wá padà sí square one ó tún bẹ̀rẹ̀ sí ní gbọ́ bùkátà ọmọ so ó ti bímọ bàbá ti bímọ ó tọ́ ọmọ ẹ̀ níléèwé ó tọ́ nílé ké ó ti ní gbogbo ẹ̀ bàtọ́ wá tọ́ ọ tán ọmọ náà ó gbà kóun náà bẹ̀rẹ̀ gbèsè ayé ó bá fóbìnrin lóyún ó wá mú ọmọ lọ sí ilé bàbá ẹ̀ bóyá wọ́n gbé ní rúmọ̀ apalọ̀ ni ìyàwó náà wọ́n já ń lo bẹ̀ wọ́n jọ ń ṣe ó tún kí ọmọ nìmọ́lẹ̀ náà nínú ilé bàbá ẹ̀ bàbá nì náà ló ń fún wọn lóúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ bàbá nì náà ló tún ra pampasì fún ọmọ ọsìn gbọdọ̀ ẹni mùsùlùmí ọgbọ̀rọ̀ ànábì gbọ̀ so eléyìí ò sí inú gíní so ọba sàmínú máa rí jáde kẹfìrà kí ọmọkùnrin lè jáde kó ọmọbìnrin lè jáde àfi kí nǹkan ọmọkùnrin kó ṣe dáadáa tó bá lárùn lọ tọ́jú ara ẹ tó bá sì ní ọlọ́run ló gbé wá ọlọ́run ló gbé kó ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọlọ́run má àǹsálà ọlọ́run alábì ní ọlọ́run ọba ò sọ àìsàn kan kalẹ̀ ilẹ̀ àǹsálà ṣìfà áhùn àfi kó yẹ pé ìwòsàn ẹ̀ náà wà ń bẹ̀ ọwọ́ ni ọlọ́run ló gbé wá ọlọ́run ló fi síbẹ̀ ni ṣé bọ́lọ́run ti da ẹ nìyẹn níjọ́ tó kọ́kọ́ da ẹ sáyé tó tíyà rẹ bí ọ sáyé ṣé bó ti rí nù ni kò rí bẹ́ẹ̀ so nínú àwọn àfọwọ́fà tiẹ̀ náà ó wà ń bẹ̀. ẹni tí ó fẹ́yàwó kò ní tí ó fún ìyàwó ẹ̀ jẹ kò ó ní àjọmọ̀ mu gàrí ni ẹ má bínú bọ́lọ́run ṣe gbé wá nù ní anab Muhammad sallallahu alaihi wasallam anabi ni iza lam yajidu rajulu ma yunfiqu limra'atihi farriq baynahuma bí ọkùnrin bá rí nǹkan tí ó fún ìyàwó ẹ ṣe tọ́ káà méjì kan dá ìfọ́sà ara wọn káyà ara wọn torí pé nǹkan tí ó máa fa kí obìnrin mọ wò ta òun nà kọ́kọ́ nù ni òun òun jẹjẹ ọkàn òun ò balẹ̀ kí wọ́n láǹfààní àdá kóhun jáde síta àwọn ẹgbẹ́ mi kúkú ọ̀ǹta tán ṣe àwọ̀ alternative lọ so kí á ní ẹ̀kejì al-infaq ìwọ tó sì fẹ́yàwó náà ìyàwó rẹ ó gbọ́dọ̀ máa gbé pẹ̀lú ẹ ó gbọ́dọ̀ fẹ́yàwó sí Nàìjíríà kó wá lọ travel lọ abroad mo ti fẹ́yàwó sí ìlú Ìbò lápèjúwe ó fẹ́ Ìbò nítorí kó lè bá ní ìwé ìgbélú ó wá Nàìjíríà ó wá fẹ́yàwó sí ilé gbéyà torí pé ilé ni àbọ̀sínmi oko bẹ́ẹ̀ ni àmọ́ tó bá fẹ́yàwó sí ilé sí pé àbọ̀sínmi oko ni ó gbọ́dọ̀ máa padà ó gbọ́dọ̀ máa rí ìyàwó rẹ̀ láàrin oṣù kan àbóṣù mẹ́ta Ọlọ́run fi sọ́nu Suratu Talaq àyà keje àyà kẹfà wípé askinuhunna min haythu sakantum min wujdikum wala tudarruhunna litudayyiqu alayhinna. Askinuhunna ìyàwó yín tẹ́ bá fẹ́ ní ibi tẹ́ bá ń gbé ní ẹ ká máa gbé Ọlọ́run ni amúrù ni àṣẹ ni pé bọ́lọ̀ ń ṣe fẹ́ nu ni kí ló fà á tọ́lọ́ ń ṣe fẹ́ tó ní kí bàjẹ́ mọ́ bá sí kó mọ́ bá kálẹ̀ so tí ìyàwó rẹ bá ń gbé Nàìjíríà tí wọ́n ń gbé ọ̀hún ọ̀hún ni tó bá wù kó ṣe ọmọkú mo fẹ́ Ọlọ́run ò ṣàdéhùn báàní kò sí tó ń jẹ́ agreement marriage nínú Islam ọmọ ni mo fẹ́ ọmọ tó fẹ́ ni ìyàwó ńkọ́ ṣé ìwọ lè gbà kí àbúrò rẹ kan ṣe bẹ́ẹ̀ fábúrò tiẹ̀ lóbìnrin àbọ̀mọ tiẹ̀ tí wọ́n bí tó nígbà tó wọ́n lè gbà kí lọ́n fi ń lọ ẹlòmíì ní Islam fi hànà nǹkan tí wọ́n pè ní enslavery bí ìgbà tẹ́ pé ìyẹn enslave obìnrin ni so askinuhunna min haythu sakantum ibi tẹ́ bá ń gbé ní kẹjọ máa ń gbé min wujdikum nínú nǹkan tó lọ́n bá ti fún yín gbé bí Ọlọ́run bí mo ṣe mọ rí bágbára mi ṣe mọ rí kò bá ṣe wọ́n rúùmù ní ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ kò bá ṣe nu kíṣìn náà ni ọ̀ ń gbé ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ torí pé kò bá jẹ bọ́sù kọ́tà torí pé yóò ní ni yóò kọ́ di yóò hànà nǹkan tí wọ́n ń pè ní ìbàjẹ́ jà ọkọ mi ó kún gbìyànjú
àmọ́ ọkọ ó lọ kò bá máa send 100 million kò lè tẹ́ lọ́rùn torí pé ń ta dá obìnrin fún òun ni kó bímọ kó sì tọ́jú àwọn ọmọ. So yàtọ̀ sí gbára ìṣòkúta nínú tíbì lọ́dọ̀ àwọn oní medicine àwọn tí wọ́n mọ àgọ́ ara wò wọ́n tó bóyá wípé ọkùnrin kò lè gbára dúró tó obìnrin. So ìwọ tó wá fẹ́ yàwó síbi tó lọ kí ló ń ṣe lọ́hùn. So fasad kan nu ni ọtí wọn náà ti ṣe bàjẹ́ kan lọ́hùn ni. So ìwọ tí wọ́n sì fẹ́ síbi báyìí náà tó wá ní èmi lè mára dúró ọdún kan àìsàn ni. Torí pé àìsàn kan ń bẹ tí obìnrin ò bá ti rí ọkùnrin gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí constantly tó ti ń rí ọkùnrin tẹ́lẹ̀ tí ò bá rí mọ́ oṣù méjì oṣù mẹ́ta nǹkan oṣù yóò máa ṣe ségesège. Number 1. Number 2, inú ó máa kán. Inú tó ń kán ni kì í ṣe pé inú pé bóyá inú rún lásán, inú pé àlejò tó ń gbà tẹ́lẹ̀ kò rálejò nígbà mọ́. Ẹlẹ́ẹ̀kẹta, abẹ́nú ó máa kán tí ó sì máa fà lọ síbi àìsàn. Àwọn dókítà ọmọ nǹkan tí mo wí wọ́n pọ̀ gan lọ́sibítù wọ́n máa lọ bá àwọn dókítà táwọn dókítà máa fún wọn lógún. Nǹkan táwọn dókítà máa padà sọ fún wọn ni pé lọ́wọ́ ọkùnrin tí ẹjọ́ máa ṣe kíní. So ọkọ rẹ̀ dà. Sọlọ́n fi ní pé askinu hunna min haythu sakantum min wujudikum wala tudarruna litudayyiqu alayhin. Ẹ bá ti jọ ń pé wala tudarruna má fara ní. Litudayyiqu alayhin. Má fara ní débi pé litudayyiqu alayhin náà wà fa Yéṣu pé ìrọ̀kọ̀ wo mo fẹ́ àkọ́ tó fẹ́ wọ́n náà wò dáadáa. Pé ṣọ́mọ tí mo lè fẹ́ ni. Lọ́wọ́n ṣe ní pé ká wò ṣe bára yín mu ṣe lè gbé ṣe lè jọ gbé ó yẹ pé bóyá wọ́n kàn mú ọmọ kan wá fún ọ pé àfẹ́ ìwọ náà wá fẹ́ kò sí tó jẹ́ ìyàwó sàrà kò sí nǹkan tó jẹ́ ìyàwó sàrà ìbàjẹ́ ni tó ìyàwó sàrà pé kàn mú ìyàwó wá fún ọ pé onílé sàrà wọ́n máa ń ṣe lẹ́yìn wa abùn yín àfáànù wa gbà abẹ́ni tó bá wù kàn fún yóò gbà yóò wá fi sínú ilé yóò wá di pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ ní ilé ìdílé ìyàwó yóò gbé lọ tó bá gbé lọ ó bẹ̀rẹ̀ sí ní bímọ fún yóò wá di pé fìtínà padà máa ṣe láàrin ọkọ àti ìyàwó tán fún ní sàárà ni pé mo sì tẹ̀lé àṣẹ bàbá mi nì ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Ànábì ní obìnrin adélébọ̀ ó tó fúnra ẹ̀ ní wàlíyù pé kẹbí gbé wá ṣó lágbájá wù ọ́ tó bá ló wù òun níbẹ̀ nínà ẹ̀ṣọ́ yìgì. Àmọ́ ẹni tó bá jẹ́ bíkírù ọmọge tí ò tí mọ ọkùnrin àbó tó bá jẹ́ ọmọge nì ẹbí lè rí pé wá ṣọ nífẹ̀ẹ́ lágbájá tó bá ní mo nífẹ̀ẹ́ tó sọ ní oníkọ́má kò yẹ kó sọ̀rọ̀ yóò dákẹ́ ni tó bá dákẹ́ tó bá rẹ̀ ní musẹ́ ìtumọ̀ ẹni pé ó nífẹ̀ẹ́ nìyẹn àwọn ìtọ̀ ẹ máa ranjú ẹ̀ láàrin ara yín. Àmọ́ kọ́ wá kí obìnrin mọ́lẹ̀ pé wá lágbájá fẹ́ ẹ fi sínú ìyanu ni ẹ fi sínú slavery nínú kò sínú Islam. Àmọ́ tó bá wá mú ọmọ ní pé wá mo fẹ́ kí ọfẹ́ lágbájá tí ẹni nìna táwọn méjì wá sọ̀rọ̀ tọrọ wọn wọ̀ dáadáa tí gbogbo àwọn nǹkan tá a kálẹ̀ yìí ó bára wọn wọn á fẹ́ ra wọn. Àmọ́ kẹ̀kẹ́ mọ́bìnrin kẹ mú lọlé síbẹ̀ àfa travel wọn wá mú de àfa àmọ́ mú de ẹni tí ó ń bọ̀ láti ìlú kan ìyàwó rẹ nìyẹn dáná fún mi ẹ̀yà pàdé mi nulẹ̀ gbogbo yẹn kò sínú Islam. Wala tudarruna litudayyiqu alayhin. Má fara ní obìnrin tó bá fẹ́ láyé Ànábì Ọlọ́run ló sọ ọ́nù Suratu Talaq àyá 9. Wa in kunna ulati hamlin fa anfiqu alayhinna hatta yad'na hamlahunna. Tó bá sì lóyún náà gbogbo nǹkan gbogbo responsibility ẹ̀ ìwọ ló ní. Ẹ̀yin bá ti lóyún o kíní kan ta ló fún lóyún tí ò bá súnmọ́ kò lè lóyún. So má fara ní lẹ́yìn látara bẹ́ẹ̀ ẹni tó tún fẹ́ yàwó náà ó tún gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákà ìyàwó tó ti fẹ́ náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákà nítorí ọmọ tẹ fẹ́ bí tó transplant inú ni. So heredity náà ń gbénu nínú biology. So nǹkan tó bá jáde lára obìnrin bí obìnrin ní bá ti rí lọ́mọ ní orí. Ní tó bá jáde lára tó ní mọ̀níyù spermatozoa tó wọnú obìnrin
obìnrin ni ó wá transform ẹ̀ pẹ̀lú high art pẹ̀lú environment títí ẹ̀ nínú ni so environment títí ẹ̀ ni ó máa transfer sára ọmọ ni Yorùbá máa fi ní ìyá ẹ̀ lọ́jọ́ wọn ò ní sọ pé bàbá ẹ̀ lọ́jọ́ so ìwà tó bá wùwà kíwà wá ní ìyá ẹ̀ lọ́jọ́ ìfun ìyá ẹ̀ ló jájẹ so gbogbo ẹ̀ ó wà nínú ìmọ̀ ìgbàlódé so ẹni tí ò ní làákàyè wọn kò lè fẹ́yàwó wọn ẹ fẹ́yàwó ó máa ń ṣẹlẹ̀ pé bọ̀dá dàgínní bọ̀dá ọ̀dẹ̀ wọn á fẹ́yàwó fún kò sí ẹni tí ò ní làákàyè ìyàwó haramu ni fún kó fẹ́yàwó bẹ́ẹ̀ sì ni obìnrin tí òun náà tí yẹ pé ó kú díẹ̀ káàtó làákàyè rẹ̀ wọn ò gbọ́dọ̀ fẹ́ kọ fún pé má ọ rẹ̀ á sanwó fún ọ ká máa fi lè sanwó fún ẹni tó bá fẹ́ kíní lónìí agreement marriage kò dẹ̀ sí agreement marriage nínú Islam signing marriage àbí ọ̀nà tí máa ń pè contract marriage kò sí so ẹni tí ọmọdé náà ọmọdé tán ní